أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Nípa ọ̀rọ̀ tí àwọn èèyàn tó fẹ́ sọ di wàhálà tó fẹ́ di ọ̀ràn tèmi sì mọ̀ pé ọ̀rọ̀ yẹn eh, kì í ṣàṣìwí kì í ṣàṣìwí rárá bí tí ibi tí mọ̀ èmi gbà pé wọ́n ṣe àwọn tó ń sọ wọ́n ṣì wọ́n gbọ́yé ni àǹdẹ́ àwọn tó ń fèsì náà látara àṣìgbọ́yé yẹn làwọn náà fi ń fọ èsì tó bá yẹ pé wọ́n gbọ́ àwọn tó ń sọ ọ̀rọ̀ yẹn yé èmi ò mà níyàn kálukú o bọ̀ èmi ń fi in tó wà vọ́ọ̀dù dájọ́ because ó ń kálukú lójú tó máa ń fi ìgbésí ayé life tàwa yìí kò balance ó jẹ́ gẹ́gẹ́ nìyẹn ẹni tí ó tẹ àpáta dìde ẹ̀rí fẹ́ tó tẹ̀rẹ̀ fọ́ dìde ẹni tán tán lé ọlá ẹ̀rí fẹ́ tán fòṣì tọ̀ kọjọ́ náà bí tí ìbìtì mọ́ so ẹ̀yin yòówó ni pé ẹ bá tẹ jùmọ̀ lẹ́rìí gbogbo lẹ̀ bí ejò ní òrì ẹni tó bá fojú wí náà àdánwò kan rí gbogbo nǹkan yóò mọ sóhùnkùn lójú ẹ̀ ni àáfàá tó gòkè àgbà tán bí sílé ọlá bàbá rẹ̀ àgbà àáfàá ni bàbá ẹ̀ jẹ́yàn náà bàbá ẹ̀ lówó lọ gbogbo tó bá fẹ́ náà ṣe fún ìròrí ẹ̀ tí ó fi máa wo nǹkan yóò yàtọ̀ sẹ́ni tó yẹ pé ó struggle in life ní kó tó dàfà kò jọra wọn ọmọ àfàṣẹ tó gbàgbà àfà ló bì náà rè náà tọ́ ní tọ́ọ̀là kò sọ fàrí tó fi ó náà wá jẹ́ àfà ọmọ àfà ni ẹ̀ ẹ̀ lè fẹ́ tó yẹ pé bàbá rẹ̀ ò fà kankan wọn ò tún wá lówó lọ tó fi wá gòkè àtó fi dìde ọmọ ìyá mi ojú tó fi máa wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yín tí ń ṣẹlẹ̀ nìyẹn kí ni ò wá fa ìjà bìtìbìtì mà ó lọ rọ Abu Sufyan kọ́ lọ́ba foríjì àfà náà táyà tó fẹ́ sọ di ọ̀ràn látàpá àwọn kan sọ pé wáì tí wọn help àfà lójú ayé tó gbà tó kú tánà tó wá help family tá ń ṣe bẹ́ẹ̀ kìíní kan èmi gbà pé wọ́n ṣe àwọn ènìyàn gbọ́ yìí ni message àwọn ènìyàn clear tábà láwọn èèyàn ṣàánú kò mí ìpá ànímọ́ rí ẹ̀ta hóró ṣùdúrù nìyẹn aṣáàdù láyò kọ́ sọ alẹ́ yìí so tó máa ń sọ pé àwọn mùsùlùmí lè ṣàánú kò mí ìpé àwọn anírẹ́ nìkan tí ò ní máa ṣàánú ó pọ̀ lọ gẹ́gẹ́ náà rọ́lọ́ àtọ̀rọ̀ níbi sọ̀sẹ̀ làwọn tábà ká máa fi yẹn wò ó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńlá máa pè ní rọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbi ìlà máa pè ní rọ́ ẹgẹ́ tẹ̀ báyìí kò sọ gbẹ́ tẹ́lẹ̀ kan wá ní pé àwọn mùsùlùmí ọ̀lẹ ni wá tí gbogbo aláwá yọ̀ lẹ́ni gbogbo alálójú ni á rí díẹ̀ díẹ̀ níwá tí wọ́n gbòyà náà báyé ṣe rí nìyẹn bọ̀ tó máa ń sọ̀rọ̀ wọ́n kàn máa generalize ọ̀rọ̀ torí pé percentage àwọn téèyàn ń rí fáàsì ló pọ̀ jù ó ní kò jù bẹ́ẹ̀ náà lọ example pọ̀ lọ́gẹ̀dẹ̀ inú Kùránì nígbà tó ar-rijalu qawwamuna 'ala an-nisa so àwọn ọkùnrin lòkùnrin ló fáwọn obìnrin ìbá àmàdájú àìmáyé obìnrin lójú kùnrin ló fọkùnrin tí ò rújú rárá àtọ tó gbogbo tọ́lọ́ láfi máa jọkùnrin ìyàwó ló ní lọ́dọ̀ á náwó ní àṣegbẹ́gẹ́ àìmáyé ọkùnrin tó gbogbo obìnrin ń bọ̀ ṣùgbọ́n mélòó wá lobìnrin ń bọ́ lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin mélòó lobìnrin náà sọ sí lọ́rùn lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin sáà ní ọ̀rọ̀ Ọlọ́run kò rí bẹ́ẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ni so mọ́ fi yín wọ́n lọ bó ṣe wá pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ nìyẹn nínú àyá Kùránì nínú àdéhìsì á ti gbọ́ ìgbà òkè níta lọ́run rí fáàsì lílé kò mí pé bóyá ìmí ò tún lè tibì kan yọ so tó bá náà mùsùlùmí lè ṣàánú kò mí gbà nílọ́lá nínú wọn á rẹ̀ ta horo nínú wọn náà tó máa ń fi ròyìn kan ròyìn ìlú kan kò mí pé gbogbo wọn ló ń ṣe nǹkan yẹn ara wọn tí ò ní ṣe àndé ìròyìn yẹn náà tó lé lára ẹlòmíì tí wọn fi ròyìn ẹ̀ tó kí tí wọn kó tukú jẹ tó ń ṣe nǹkan yẹn lọ ní táwa sì ń fáìtì fún látijọ́ ènìyàn àwọn táwọn yẹn máa ń fojú sí lánàá bá máa ń tọrọ nǹkan ẹni tí yóò bá yẹ ká mẹ̀tọ́ náà ẹ jẹ́ di pọ́ìntì kan mú àwọn èèyàn fẹ́ gbọ́ kinní yẹn èmi sì mo ti máa ń sọ ní ìsìnkì sí ìmọ̀ràn ọdún 5, 10, 15, 20 years mo máa nígbà tí n bá dé ni mí kí àkáyọ̀ yẹn takò mí lórí ẹ̀ tó mọ̀ pé àwọn èèyàn wọn ò rí di àwùjọ bó ṣe kán rí di ẹ̀ ìyà ń jẹ àwọn àfa o wàláhì ìyà ń jẹ àwọn àfa ó wá ń dún ìfà àtàjọ kí ó lẹ̀ lárúbáwá báwo jùlọ Saudi Arabia tá a rí bá ṣe ń ṣe lọ́ọ̀ yẹn gbólóhùn káfa lọ kọ́ṣẹ́ kó lọ ṣiṣẹ́ gbólóhùn yẹn a fi ń da nǹkan láwùjọ o wàláhì làzim á jẹ́ káwọn èèyàn tí wọn ò kí ó kán mẹ́ẹ̀tọ́ wọn sáwọn àfa ṣé tó bá ní kí àfa lọ níṣẹ́ lọ́wọ́ tí máa wà fámi tó bá ń sọ náà àfa àpájọ àwọn àfa àtàjọ súnà èmi ò ní ẹ̀rù mi náà ní mo lè ṣe búrẹ́dì ìwọ sí ìwọ ló ń kó búrẹ́dì ìwọ ló ń lódù búrẹ́dì ìwọ ló ń ṣe kíní kan bísínẹ́sì ni wọ́n ń ṣe ó kàn gbà yẹn bẹ́ẹ̀ ni máa ń dà lá nìyẹn kò sẹ́ni tí ò lè ṣe irú ẹ̀ ìyẹn tá ń pè ní pé òun ṣiṣẹ́ ni pé ìwọ àfa tó ló ní ilé iṣẹ́ búrẹ́dì nìsín ìwọ ló máa lódù búrẹ́dì ó máa po fúláwà oníṣẹ́ lọ́wọ́ nìyẹn ilé iṣẹ́ búrẹ́dì tó dálẹ̀ mílíọ̀nù ló fi dálẹ̀ náà àfa tí ò ní bí ó ti rí mílíọ̀nù tó fi dárú ẹ̀ lẹ̀ oníkàlọ́ ṣe bísínẹ́sì owó dà tí ì ṣe bísínẹ́sì owó dà ta ni ó fún lówó lẹ́yìn mo sọ pé ẹni tí ó bá ti tẹ́ pé ẹlòmíì bàbá rẹ̀ lówó lọ wọ́n lé ẹsẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní kinní kan ìròrí rẹ̀ ó yàtọ̀ sẹ́ni tí ó ń struggle for life ni ẹnu tí wàá tọrọ ẹnu tí wàá gbà wàláhì ẹnu wàá gbà ẹnu wàá tọrọ gan káṣí ju mo sọ nǹkan pè ní ọfà mo gbogbo nǹkan mo fẹ́ sọ mo síbi tí ń sọ̀tàn kálá kíyèsí wa so mo dẹ̀ máa ń tàjọ wà tó yẹ pé àjọ rí bákan náà tó yẹ pé bá a ṣe lo life yẹn ó jọra wọn gan ìrònú wa jọra àwọn òbí fẹ́ ṣe kò sí kápá ni kò sí kankan fún wọn ní kíníkà mo mọ tó júrí ibi táwọn yẹn burú dé ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́tọ̀ àwọn orúwa náà làánà máa ń súnmọ́ lájọ máa ń struggle for life àìmọye ẹ̀sìn àìmọye yẹyẹ mo gbọ́ ẹ̀ tí ò ní kíníkà ọdún mẹ́ta mi ẹ ṣe bíríkìlà ọdún mẹ́ta ẹnu mi tọrọ mi ìmọ̀jálà ìbí ṣe yìí ṣe rí láyé so ẹnu mi tọrọ ṣùgbọ́n ojúmọ́ ń tì mí tí máa ṣe bíríkìlà ojúmọ́ ń tì wọ́n láyé àzí
ojúmọ́ tì mí gan tí bá ní tó máa fẹ́ lè mọ sọ pé Ọlọ́run lẹ́sìn pé olùyọ̀ mọ́ kí ó láì pé kí òye èèyàn sí kinní kan first mi èsì second first mo máa ń ṣe first mo máa ń ṣe tàbí kí òye èèyàn sí. So wọ́n ti wúrí pé ó láì gbọ́ yẹn tí wọ́n fojú view nǹkan ẹlòmíì tán fi ọlá tọ́ ìròyìn yẹn bí ó ṣe ọ̀rọ̀ tí ó máa bí ó ṣe máa dá sọ̀rọ̀ máa ń yàtọ̀ sí báwo ṣe dá sí nǹkan yẹn tó yẹ pé ààrẹ ní tí ó support wọn gbà nǹkan náà àwọn kábẹ́tẹ́ yà lose nígbà yẹn ìbá tí rí bẹ́ẹ̀ àwọn kan bẹ́nu àwọn èèyàn tó yẹ pé wọ́n já pàtì lẹ́yìn wàláhì wọn ò lè bá kí o lọ mọ́ ẹni tí ó sponsor wọn ìgbà náà ọ̀kadà tí ìpọ̀ ń ta ń gbà náà tó ti pé lọ́mọ sí ibi tó pé tàbí kó máa ti bus conductor ṣùgbọ́n tọ́kadà àdìgbò ń pọ̀ láyé tó yẹ pé ẹja máa sọ̀kadà káfà máa sọ sí kíni kan yín tán pé níṣẹ́ ẹlẹ́mìí pé bó ṣe wà òun yọ blọ́ọ̀kù ni dákun òun yọ blọ́ọ̀kù yìí ṣe business nìyún o mo tó fi dá block industry lẹ́ni ẹ fáfá tí ò níṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ fúlù náà lówó kó lọ establish ẹ̀ náà ibà fún wọn náà nílẹ̀ lárúbáwá ló ti ń gbà tiẹ̀ yín tán pé níṣẹ́ ni pé ìwọ gángan ló máa yọ blọ́ọ̀kù ìwọ fúnra ẹ̀ kéye pé ó gbàyàn bẹ́ẹ̀ business náà kò sẹ́ni tí ò ní ṣe yẹn so ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹlẹ́mìí lóyún onílé oúnjẹ sí ìwọ ló ń rúmọ̀lá ìwọ ló ń ṣe kíní kan so yín tán pé níṣẹ́ gangan ni pé iṣẹ́ ọwọ́ kéèyàn níṣẹ́ lọ pé àfáàdà chief mamuwada wọn bẹ lábẹ́ trailer wọn tó engine ọmọ ìyá mi kì í ṣe máa ń dà lámàjà tara wa jẹ ṣùgbọ́n àwùjọ tá a ti bára wa láfẹ́ wọn sọ pé tọ̀ àfúngbà ọ̀rọ̀ ti rí báwọn kò sẹ́ni tí ó ṣàánú wa ìjọba ò recognize wa certificate wa kò wúlò nílẹ̀ Yorùbá ń bí bílẹ̀ tí ṣẹlẹ̀ lè wa gba doctor gba kíní kan ní pẹ̀lú certificate lárúbáwá wa ti kíní kan àbá ti gbọ́ sí sẹ́ni àwọn tó lọ́nà ìwé gan ò tí ì dìṣẹ́ kálá kíyèsí wa kò sọ́nà àbáyọ kankan bí tí ò ẹni tí ó bá lọ lábá tí ò bá ti gba mọ̀ṣúrù kó gba project kó máa rí tọ́ ìtọ̀ ń bẹ̀ kó náà di contractor san gan àti jẹ àti mo yóò dá yín tí mo mọ̀ tó dá lójú àwọn ọ̀rẹ́ wa pọ̀ ta ní Saudi tó jẹ́ àwọn senior tó jẹ́ àwọn tán jù wá lọ tó jẹ́ àwọn ìròyìn tó jẹ́ àwọn tó jẹ́ lẹ́yìn tó pé ìmí ti wálé nísìn wàhálà ìpìtìpìtì ayé ti bẹ́ẹ̀ lómi wàhálà ilẹ̀ àsìn tó tún lọ Saudi tó lọ Kuwait tó lọ Qatar tó lọ kìnìkan tán dé tí ò bá ti rí mọ̀ṣúrù gbà problem ìmí náà mọ̀ṣúrù gbà tó ní project gbà ní Saudi àti ilẹ̀ lábá nù nígbà tí ń lọ out of 100% àwọn tó ń rí mọ̀ṣúrù gbà ní bó ṣe kàn gbà bóyá náà tó 5 wọn tẹ̀lé 10 báwo ọ̀pọ̀lọpọ̀ wọn ń parẹ́ máyé láàánì nígbà tó bá dé ẹni tó travel out ní kámẹ́tẹ̀ tó travel out rárá btb tí wọn àwọn àtàtì láǹṣe súnà ń suffer a lot ó ti pọ̀ jù. bí wọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dá sọ́rọ̀ ẹlòmíì bóyá bí ilé ọlá ni ẹlòmíì ọmọ àgbà fà ni ẹlòmíì kì í sáfà but àwọn òbí ẹ̀ wà òkè gbogbo tó ń fẹ́ ni wọ́n ń fún kò sanná nínú ayé tó bá ipá ti ń kọrin sáwọn yẹn létí àwọn èèyàn ní kéwú mọ́ o ibi ewu tó ń bẹ́ mi tá à ń sọ nìyẹn ta ni àkéwú ta ni ń dí ọ̀rọ̀ ẹ̀sìn mú ẹ sọ fún mi àwọn tó ń kéwú sacrifice ìgbésí ayé wọn ni àwọn òbí wọn náà pé tọ̀ lọ kí ọlọ́fà lùbáríkà sí ẹ jẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ jẹ́ báwọn lé mẹ́ mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀yin àfa ìdojúkọ àwọn àwọ̀mù náà ẹni ká ṣe dá sáwọn àfa ètò ẹ̀yin sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ bísínẹ́sì nìyẹn ìyẹn ò sí nínú ọ̀rọ̀ tá à ń sọ kò sẹ́ni tẹ́ fún lówó tó ń dá bísínẹ́sì èmi náà ti rówó ibo náà ti rówó èmi náà nílé iṣẹ́ bẹ́ẹ̀ ọ̀tà èmi ni mo ní kíní kàmíkà èmi ni mo ní skul tó ebú ló fi dálẹ̀ ibà àwọn láwa ló gbówó fún wọ fámìlì tẹ ló dáwó fún ọ tá ló dáwó fún àfa tó ń sọ yìí tí ò ní tọrọ kọ́ bọ̀ ẹlòmíì ti fọwọ́ kan wọn 10,000 ní ìsìn ìdọ́ǹtẹ̀ àwọn èèyàn ò lókè sọ pé ibi tẹ́lẹ̀ mi belong sí ẹ tí wọ́n ti tọ́ dàgbà kò jẹ́ kó mọ́ ti ń ṣẹlẹ̀ láwùjọ ẹ come down to the level of the masses ẹ mọ́ ti ń ṣẹlẹ̀ nǹkan kan ayé àwọn èèyàn sọ́fà pàápàá jùlọ àwọn aláǹṣe súnà wàláhì sọ́fànísì yẹn pọ̀ ojú rí tó ọ̀pọ̀lọpọ̀ mú pé àti gbọ́ kí a máa tọrọ bára publicly ní kíní kan àwọn èèyàn sọ burúkú ọ̀fà láwọn afá súnà láwọn tá a mọ̀ tí wọn ò sì ní sọ́bọ̀tà wọ́n ń gba lóòrùn tààràtà náà fi ń gbèsè ayé a sì láwọn èèyàn tó lówó lọ dáadáa tọ́lọ́kọ̀ tó yẹ ó yẹ kẹ́ ẹ pledge pé lóṣooṣù a mọ̀ fún mọ́ mọ́ṣáláṣí a mọ̀ fún yé báyìí kò sí mọ́ṣáláṣí mélòó àwọn kọ́mítì tí wọn ò kéwú wọ́n tún jókòó tó mọ́ṣáláṣí wọ́n tún máa táàkì ìmáàmù kí wọ́n náà ó dànù kíní kan ẹ dákun yóò tún pẹ́ díẹ̀ tó máa lálẹ́ ẹ̀pọ̀ pẹ́ dé mọ́ṣáláṣí irú gbèsè burúkú wò ni ẹ lọ Saudi náà ẹ wo tí mọ́ mọ́ṣáláṣí ń gbà so ọ̀fẹ́ náà kírun fún mọ́ṣáláṣí ní Saudi Arabia ni ìmáàmù mọ́ṣáláṣí lásẹ̀ ẹ calculate owó ẹ̀ ìmí ń gbà bí 4-5 million naira táwa ṣe sọ Nàìjíríà lóṣù kan ìmáàmù mọ́ṣáláṣí iṣẹ́ wo náà ń ṣe àwọn àni wọn ní ṣe business yìí ṣiṣẹ́ ẹ mọ̀ kàkún business téèyàn bá lọ yóò ṣe business ibo wọn ti ro business yìí tá à ń sọ yẹn léwu ẹ jẹ́ báwọn mùsùlùmí sọ̀rọ̀ ànábì òfin nǹkan yẹn báwọn ṣeré bó làwọn ṣe jẹ bó ni wọ́n ṣe mu kódà ibi tó lágbára dé ìgbà táwọn bí yin àwọn yẹn ṣiṣẹ́ iṣẹ́ ìlú tó ní ṣe pẹ̀lẹ́ sìn Umaru radiyallahu anhu nígbà yí ẹ̀ sàbí kan bẹ tó yẹn ṣiṣẹ́ ìlú ẹgbẹ́ àwọn sì ní ìdáwọ́lá islamiyya ni ọ̀rọ̀ ẹ̀sìn agbéléjú ó wá yẹn sàbí yẹn síbẹ̀ Umaru wá ń fún ní owó sàbí yẹn ò gbà torí pé ó fi jẹ́ bí gọ́fúnà òbí kan ni nígbà tí yóò gbà Umaru wá pè Umaru ní wáyé tó gbowó tí mò ń fọ́n ó lóun wá òkè náà kí ló ń fẹ́ fowó ṣe owó yẹn fi máa tọ́jú ìlú ẹ fi máa tó lù ṣe Umaru ní kò rí bẹ́ẹ̀ in tó ṣe mí náà ṣe lámì sọ sàlám táwọn ìfẹ́ máa fún mi lówó fúnṣẹ́ tí mò ń ṣe fẹ́ sìn mí ìgbà lọ́wọ́ àníbi sọ sàlám àníbi wa ní irọ́ Umaru o lè má ní ìdí o ṣùgbọ́n ó gbà àníbi khudhuhu ẹ lọ́wọ́ adé ìfìyẹn khudhuhu gbaná tó bá ti pè fatama walhu sọ di dúkìá tiẹ̀ kó di mọ́lù rẹ̀ thumma tasaddaq wá tẹ̀ fi sàrà tó bá wù ọ́
ànábì ò fi ṣeré àní ẹ̀tọ́ ẹ̀ ni ó tún gbà òun ṣiṣẹ́ ẹ̀sìn ló ń ṣe gbà ná sọ́dọ̀ owó ẹ̀ wá fi sàrà lẹ́yìn ìgbà yẹn wá fi sàrà lẹ́yìn ìgbà yẹn. zakati tó wà ní Kùránì nígbà tó lọ́wọ́ sọ àmẹ́jọ tí wọ́n fún kí ló sọ wàlà amilina alayha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bí wọ́n ṣe kó zakati jọ ẹ fún wọn kódà àwọn afáàní wàlà kánú àgìnà kódà kan jẹ́ àbọ̀rọ̀ ẹ fún wọn lówó ebi iṣẹ́ ẹ̀sìn ká gba zakati jọ wáyé tó lọ́wọ́ fowó sí ndíẹ̀ ogun ẹ̀sìn ńkọ́ ànábì di òjíṣẹ́ Ọlọ́run gbogbo ànábì iṣẹ́ ìkíní kan iṣẹ́ tàbí ìṣe kó tó di ànábì Ọlọ́run ni o igbó ti di ànábì tó fẹ́ fèsì dáwà squarely báyìí Ọlọ́run má ṣiṣẹ́ kankan mọ́ wọ́n sì bá ànábì léèrè kí n sọ́sọ̀ fi ń kọ́ mọ́ rẹ ó ní wajju'ila rizqi tahta dhilali rumhi tó bá ti kó ọ̀rọ̀ jọ lójú ogun àwọn ọ̀rọ̀ yẹn ló fi ń jẹun gbogbo àná ń jagun ìgbà tí wọn bá jagun kọ́ kí láwọn tàbí máa ń ṣe ẹ lọ kànú àdéhìsí tí wọn bá ti jagun kí náà máa ń ṣe ẹ̀bùn ní wọ́n yé fọ́ọ̀rọ̀ ànábì ìṣeré wọ́n máa fún lẹ́bùn bí tíbi owó ẹni tí ó kówó lọ ẹni tó kaṣọ lọ kíní kan débi pé wọ́n ti wá mọ̀ pé ànábì sọ̀rọ̀ sálàm ìjọ tí inú ẹ̀ máa ń sábà dún jù tó wà lọ́dọ̀ ìyàwó Aisha ni wọ́n máa ń tájẹ́ ti ìjọ tó bá ti kàn ìyàwó Aisha wọ́n máa kẹ́bùn fún ànábì sọ̀rọ̀ sálàm táwọn ìyàwó yòókù tán jowú ànábì sọ̀rọ̀ sálàm ìyàwó Aisha jẹ̀rẹ̀ wọ́n ní ànábì ó sẹ́ pé ìjọ tí òun bá ti ká Aisha tó wà lọ́dọ̀ rẹ̀ ló máa ń kẹ́bùn wá fún ọ àwa ń kọ́ àwọn sàbí wọn kọ́ ànábì ò níṣẹ́ lọ́wọ́ sọ àtọ́wá gbé ànábì ìdẹ́ran jẹ kó tó dá ànábì Ọlọ́run kó tó gbéṣẹ́ dáwà dání ó ní mọ́tàn rẹ̀ jẹ tógun bá ti ìṣẹ̀lẹ̀ kò ní rí ibi tó ti máa rí àjẹ àmọ̀ nìyẹn bọ́ tí tógun bá ṣẹlẹ̀ jẹ́ tógun bá ti ìṣẹ̀lẹ̀ àwọn sàbí wọn yẹn fi àdáyà ṣe fún àmì sọ̀sán náà àdíyà ni ìyẹn mẹ́rin ń kàdá yà fáwọn àfáà nísìn fact làwọn yẹn ń sọ yẹn wọ́n ní ìṣọ́ bá ṣe dáwọ́dọ̀pọ̀ bá ṣe sòkú ni tá a bá tọ́jú wa lẹ́sàn bẹ́ẹ̀ ó súnmọ́ kó yé kí ló dé ìmọ̀ mélòó ń gba sáré lọ́dọ̀ wa ìmọ̀ mélòó ẹ̀ta ó lẹ́mọ̀ rí ẹ̀ta hóró lẹ́mọ̀ rí mo tẹ̀sí wá sí ibi ìkànjẹ́ kó ti pẹ́ díẹ̀ báyìí n bá ní ẹ̀dá kọjá sànà àwọn àfa àwọn mọ̀mọ́ ẹ̀mí ọmọ fún sálárì ẹ̀yin kọ́mítì ojúṣe yín nìyẹn ẹ̀ sákì òun kí òun tiẹ̀ ẹ̀ sì ní kó máa nà ń fi sẹ́bi láì ó sì ní ẹ̀wọ̀ lọ́mọ kínní kan ẹ̀ tó máa ní kó máa pẹ́ dé láti wá kírun yóò tún ṣe wáàzì fún yín yóò ka tíà ó ké ó fà ìmọ̀ iye ọdún ó tún wá ké ó tó tún lo ké ó tún lò lọ́fẹ̀ẹ́ náà pẹ̀lú ìnira náà tún ni ẹ̀ sànú ìmọ̀ tó máa ń sọ yẹn náà kọ́kọ́ implement ẹ̀ rí àwọn kan tó implement ẹ̀ náà bí mo ní implementation tẹ́ ṣe gan ìsọlẹ́nu náà ni wọ́n bá ní àwọn ti bẹ̀rẹ̀ sí ń dáwọ́ fún wọn bá bí mọ́mù ìlú wọn ní 5,000 lóṣù ọlọ́mọdé tí yóò ta dànù 5,000 lóṣù kan ẹ̀yin jẹ́mọ̀ tí a kan pààrọ̀ yín dànù kálá kíyèsí wa ọmọ ìyá mi ẹja sọ̀bì sọ̀bì ẹ̀yin àfọ̀ dọwọ́ yín ẹ̀yin lẹ́ ń bá nǹkan jẹ́ ẹja máa sì mọ̀ pé ká máa ná fún àfa àwọn mọ́mù àwọn àfa tí nǹkan máa ń kí ó á dalẹ̀ kí ó lẹ̀ irú ọ̀dọ̀ tó wà ní ìsàn gba 1,000 lóṣù kan là ń gbà wọ́n tún jẹ́ wá lówó ni mílíọ̀nsì náà ń jẹ́ wá lóṣù ní parí ọdún mílíọ̀nsì láà ṣìkalẹ̀ táwọn ṣe exam promotional exam báyìí mílíọ̀nsì 1,000 naira 1,000 naira bọ́n alówó àtúngbèrè kalẹ̀ tún ní sanwó oṣù lé kí tún ní san kíní kan wọn ò ká kí ó kùn gbogbo ọ̀rọ̀ iná nífà tí wọ́n fi ká kí ó kùn. so ọ̀tọ̀ ní bísínẹ́sì yọ yín kó ń bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó lòó tó ní ṣe bísínẹ́sì Saudi Arabia mọ́ ń gbowó gbogbo ẹ̀ náà ń gba kíní kan àwọn tí ń ṣe rúkìá ńkọ́ wáyé tán ń gbowó sí ibi kan sàbí kan tán lọ bìkan ní tó fẹ́ ṣe rúkìá fún yàn tó kafáàtì àgbẹ̀ràn o ń gbé ebi dé ó ní ká bá ṣe pé àgbẹ̀ràn ibà fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ ṣe kílò pẹ̀ ní wọ́n fẹ́ ka rúkìá fún ni sáà níbi kan máa gbẹ̀ràn sí tẹ́lẹ̀ ni ẹtùn wa dé àwọn pé owó òkó mọ bídíà ni owó òkó náà bídíà ni ẹ bá yín wedding tó bá fẹ́ gbómẹ bídíà ni owó kan mọ́gàn bídíà ni owó kankan mẹ́kẹ́ ẹ fẹ́ pa wọ́n ni replacement dà ilé bídíà tí o bá ti wá rà lánàá kan tó bá ṣàánú ẹ o tó wá rò pé gbogbo àwọn èèyàn ní wọ́n ń ṣàánú àwọn èèyàn ò ṣe náà wallahi azim wọn ò ṣe náà fáwọn àfa àwọn tán kí wọn suffer wallahi we are suffering wallahi azim ó yẹ kájọ dídá ká já kíní yẹn lógun ni ló kọ kọmitì ẹ bá nǹkan jẹ ẹ máa fa kówó mọ́sálásí kò sẹ́ni kówó mọ́sálásí jẹ nǹkan sọmọdé fún ní ilé ló ń kó mọ́sá jẹ èyí tó wá ní bò wọ́n tó wá gbé àfa sáàrin àwọn community wọ́n tó máa lálé àfa àkókò jẹ kí ni yẹ kẹ́ kí ni source of a problem kí ẹ̀ dẹ̀ bá díbẹ̀ ìrọ̀wọ̀n ní díyẹn wọ́n àfáfá ṣẹ̀ sí ẹ já sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ń lọ Saudi Arabia Lárúbáwá àti Kuwait Qatar ẹ wọ́n bá ṣe ń ṣe àwọn mọ́mùsì àwọn àfa wọn àfa wo ló ń ṣe dọ́wọ́ ní gbogbo ẹ̀sọ́ fún mi àfa ní ṣe mẹkáníìkì ìwé ní ṣe wẹ́dà náà ìwé ní ṣe bíríkìlà náà àfa ẹ̀sọ́ àfa àti ṣe ní Lárúbáwá ẹ̀sọ́ má sọ̀rọ̀ nípa bísínẹ́sì kò sẹ́ni tí ò lè dá bísínẹ́sì lẹ̀ tó bá ti ló lọ ẹni tí ò lówó ló ń kó dá bísínẹ́sì lẹ̀ yìnyín olówó lọ ó ní kó dá bísínẹ́sì lẹ̀ tó worth millions of naira ìwọ ní èmi gán ní ṣọ́ọ̀bù tí mò ń gbowó ẹ̀ owó tó fi kọ́ ṣọ́ọ̀bù tó fi kọ́ ṣọ́ọ̀bù òṣò òní lọ́wọ́ ẹni tí ò ní kọ́bọ̀ tí ò ní ká tí ò ní go ẹ já sọ́ọ̀bù sọ̀rọ̀ ńlọ náà ẹ kìíní kan ẹ má jẹgbẹ́ tí yàrá tó kú tẹ́lẹ̀ tó máa ṣàánú ẹ ṣàánú ẹ lójú ayé ẹ kó ṣe kìíní kan Abu Sufyan tó lọ ní ìsìnkì tọrọ nǹkan kan kì í ṣe kí lẹ́yìn mọ́sálásí ẹnìkan ló kan ṣe kìíní kan àwọn èèyàn dẹ́ mọ̀ pò bùkátà sí àyè báwọn tó ń gbọ́ wá tọ́jú àwọn fáǹsì ẹ̀ ìbọn àwọn fáǹsì kìíní kan náà tán lówó lọ ẹ fún ló kẹ bitibito kẹ gbé fún náà kẹ wọn dáwà ló ń ṣe kíní kan kẹ yáwó lù dandan kó tẹ tọrọ ń bára kẹ tó fún ní nǹkan ni bọ́tà yẹn bá ti mẹ̀tọ́ sáàfà wọn ò ní sẹ́yìn máa ń retí ká tọrọ kan tó fún wa kọ́kọ́ máa ti ń bá fẹ́ lálábẹ́ aṣọ náà ẹ kíní kan tí o bá ti wá rí nǹkan tó ń sponsor rẹ wá ti gbogbo ẹ̀ ní wọ́n ń sponsor báwọn tábàlà mùsùlùmí láwọn kíní kan kò mọ̀ sí pé gbogbo wọn ni ara wọn díẹ̀díẹ̀ tó láwọ́ ẹ̀ mọ̀jà ṣáàdùn láyò kọ́sọ̀ àlẹ́ yìí àbẹ tọrọ ní àyà nìkan donate kíkan nìkan àti donate yóò di wàhálà
àmọ́ dáwọ́ àìsàn dáwọ́ kíní kan fún kíní láwọn tó ṣe àkí wọn o bọ́ ká face reality so wọ́n ṣe ọlọ́run bá san wọ́n lẹ́sùn lórí ọlọ́run bá ṣe ìwọ tó lọ́wọ́ ni kó máa yọ̀tọ̀ mi kó máa rí jáde kíní kan èmi ẹnu tèmi tọrọ torí mi èso ń jálàbí mo sọ́fà mo dẹ̀ ṣe bíríkìlà ni mo ṣe bíríkìlà bọ́ ìtìjú ló jẹ́ fún nígbà tí mo fi ń kọ́ ń gbà yẹn ìtìjú ni ẹlòmíì ò rí ẹnìkan ti pàdé mi rí kò dá mi mọ̀ tó wò pé àfáà ìdámọ̀ ṣe bíríkìlà tó rọ̀ pé nígbà tí mi ọlọ́ni kí ó yé ìwé yé mi kí ó yé mi sí ọ kí ló sún mi dédé ebi ìfẹ́ jẹ́ aráàmù ni bọ́ ojú ń tì mí nígbà tí mo fi ń ṣe àwọn tó jù létí lẹ́nu tó yẹ pé láti kékeré ó ti lọ kọ́ ṣe bíríkìlà ó ti wá di bíríkìlà tán kó wá ṣe lọ kéwú àwọn tó jù ètí nu bó ó ti fi gbèsè ayé kéwú ọ̀nà wa dí fún wá ṣe lọ subhanallah ẹ̀mí àfáà tó pé wọ́n mọ kí ó tán gún ọ̀kadà àti gún náà nísìnyí iṣẹ́ aráàmù náà ni yóò mọ̀ sí ẹ̀ tó yóò gbóbin olóbìn lẹ́yìn tán mọ̀ fọyín nù lẹ́yìn ajamu náà ni ó pé sọ́ndà pé ọlọ́run máa foríjì gbogbo wa náà ní kálá kíyèsí wa gbogbo àwọn tí ń gbowó lọ́tún lébà àmàṣí ló ń kálukú náà kálá máa ká fojú fo bẹ̀rù ẹ jẹ́ bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ wọn wà lórúkọ kọ́mi tí wọ́n ra gàbò bí ká ti máa rí mu mọ́ṣáláṣí ẹ̀ fún ansálárì ẹ̀ fún aníkankan ilé kí ó náà ẹ̀ ní sanwó ẹ̀ ní ṣe kíní kan ẹ fẹ́ pọ́n àwọn àfáà ni ẹ̀ náà bá wọn kọ́ ní kásẹ̀ lè máa kọ́ṣẹ́ kíní kan tó bá ti pé oníṣẹ́ nǹkan àwọn èèyàn ní kí ó kankan mọ́ bí tí ó bí ti mọ́ wọn ò ní kí ó kankan mọ́ bí tí ó bí ti mọ́ níta ẹ̀ bá ní Saudi ẹ̀ bá ń Kuwait ẹ̀ bá àfáà ṣe ń yọ̀tọ̀ mìíràn tán dáláwọ̀ kíní kan yàtọ̀ sówó sálẹ̀ tán gbà òbí tí ó máa wọnú àkáǹtì wọn ni tí ó máa dún gbìn ẹ já sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ ẹ já mọ́tò àwọn àfáà ẹ já bá wọn jàmọ́ sọ̀rọ̀ ó tún máa tó lọ́wọ́ àfáà tí ó ti kó tẹ̀ ń dìde bọ̀ upcoming àfáà wọ́n tún fẹ́ gbà wọlé mọ́sálásí kọ̀ọ̀kan ojúṣe wa ni ká máa fáwọn mọ́mọ́ sálárì àfáà tí ń kọ́ mẹ́rin kí ó máa ṣe dára sí i nítorí ó jẹ́ ìgbélókè sufi ni ó jẹ́ salafi ni ó jẹ́ sunni ni ó jẹ́ kìnìkan nítorí ó kọ́ jẹ́ ìbáàjẹ́ ms ìbáàjẹ́ tẹ́bílígì ìbáàjẹ́ kìnìkan ẹ máa ṣe dára sáwọn àfáà ẹ máa tọ́jú wọn ẹ mú ẹsẹ̀ fẹ́ káṣẹ̀ máa tọrọ ẹ máa ṣe nọ́mà fún wọn ẹ rẹ̀ lómi olówó ni tọ́bátà bèèkè ló ní wọ́n san lé kí wọ́n ní 1000 naira 1000 sọ́nà ni ó máa san fún yín iye tó jẹ́ yín náà nù kó tiẹ̀ bèrè pé ẹ dákun àwọn olùkọ́ tó ń kọ́ yín òun fẹ́ tiẹ̀ gbé sálárì 2 3 nù wọn àwọn alábàtà ń ṣe bẹ́ẹ̀ fáwọn tán kọ́mọ́ṣù wọn gọ̀ ni ẹ wo àwọn èèyàn tó ti di multimillionaire nínú àwọn tó dé àwọn Africans látara àwọn àfáà Saudi ibi ní iṣẹ́ dáwà fi ń dùn jẹ́ ẹlẹ́mí àmọ́ hánàyàn gẹ́ ẹ̀yàn fi lẹ́mìnà ṣètò náà jẹ́ bídíà kúfùrù sálárì sí ń dún àwọn èèyàn wá ń ṣe dáwà wọn làágùn ṣe dáwà lọ́fẹ̀ẹ́ kò wá sẹ́ni tó sponsor wọn kò sí kankan ìwọ tó ń sponsor náà òun dáwùjọ rú náà ni ẹ lọ́wọ́ àwọn àfáà yẹn tó ń gbọ́ wọn sáwọ́dẹ̀ owó mílíọ̀nsì mí gbà lóṣù kan mílíọ̀nsì ló ń bá nínú àkáǹtì kò wá tún máa wọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ dẹ́gbẹ́ tó tún rí gbà bọ́ kíní kan ẹ já mọ ẹni tó tọ́ ẹ dágbọ́ ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí ẹ já bá àwọn kílókè àwọn masses ká bá wọn sọ̀rọ̀ ká ṣe nọ́mà ẹ dà lánìyàn each mosque ẹ máa fún mọ̀mọ́ sálárì ẹni tó ń pè wọn fún sálárì ẹ máa ẹ dà níyàn sáwọn àwọn àfáàtẹ̀wá ládùúgbò kíní kan ẹ máa ní tẹ́ máa contribute fún wọn ní gbogbo oṣù àfáàlẹ́ kẹ́ ẹ máa ṣe nọ́mà fún wọn. ìkànnì àyẹ̀mọ́ ló sọ̀rọ̀ fún mi mọ́ mọ́ṣáláṣí kan ni ó lóun síìkì nígbà tó ń síìkì tó ń ti ná bìtìbìtì owó àwọn jẹ́mọ̀ bá dé wọ́n ti pọ̀ tó ọba dá 10,000 fún tó ń ti ná tó ló fa 100,000 náà sí tù fóun sálẹ̀ fóun ní kankan bọ́mọ yahoo kan ṣe dénú yahoo ni tó wà ládùúgbò ó ti gbáwájú ẹ̀ kéwrí bó ṣe wá ní àfọ̀n gbọ́pẹ́ sí kíníkan ní abẹ́rẹ́ kíníkan ẹsẹ̀ nìkan ti bó ṣe ń 200,000 ẹ̀dá ẹni sì láwọn àfáà súnà lẹ́gbẹ̀ẹ́ tán wà òkè tó ń kọ̀m̀plé kí wọ́n ṣe dáadáa fún. so tẹ́ bá ti ń kọrin sáwọn yẹn létí ọ̀pọ̀lọpọ̀ òní kí ó mọ́ tẹ́ àyàn bá kí ó mọ́ ta ni ó di ẹ̀sìn mú àwọn èèyàn ń sọ́fà o ẹ ṣe máa ṣe nọ́mà fáwọn àfa tẹ́ bá ṣe kí ni ó sọ yóò tàn káàkiri fẹ̀nà ọlọ́jà gbọ́ ayé ju báyé sọ́ọ́ lọ lọ́rùn mùsùlùmí subhanaka allahumma hamdika